ọdún jọ ọdún ìrédé ọdún bíbí ni lẹ́yìn oṣù mẹ́sàn-án tábíyẹmọ ti ń ṣàgbéká ọmọ rẹ̀ níkùn ọjọ́ ìyá forúkọ tún kúnlẹ̀ fòsì dìde ọjọ́ gbogbo wa kábíyẹmọ kú oríire. 30th of May 1978 ọdún mánigbàgbé tíre gbogbo wọlé wá tí Kamorudeen là ń wí ọmọ Awóṣípẹ̀. Kamorudeen Adéníjì oríire bá ọ oríire bólú olúwù gbangba oríire bódòdó ó yọ bí òṣùmàrè oríire bá ọ nílẹ̀ yìí ó lé lọ́dún ó yẹ kí gbogbo wa máa yọ̀ lóníṣẹ̀ṣẹ̀. ààrẹ ẹ gbọ́ ọdún 43 rèé lókè èèpẹ̀ torí tí fojú rẹ ríre 43 years kì í ṣe wàsá rárá ọpẹ́ ló yẹ Allah lókè. Kamorudeen bàbá Malik bàbá Rọ̀fíà oríire bá ọ happy birthday to you o. Adéníjì adé orí ọkọ Lábísí bàbá Usman bàbá Farida ọlọ́lá tí Fọláyan happy birthday to you o. ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ kàmó wọ́n bá ọ délé bàbá rẹ ìwọ lọmọ ògèrè nílé onípàkálà agbẹnimádẹ́yìn ọmọ àfògbó ọ̀tá pọ̀tá ọmọ yemògbó elébìrì kò jíǹjì tòkè jiná tìsàlẹ̀ òpè rọ́rọ́ ìwọ lọmọ òkè onílùú arùlúmágbín oru gbogbo ògèrè kò ṣe sọ mí ọmọ ògúnwárẹ̀ àgbẹ̀dẹ ọ̀tà àgbẹ̀dẹ obìnrin ṣọ̀wọ́n ọmọ onírèké afirèkéjà ẹ ǹlẹ́ o ìwọ lọmọ ẹlẹ́kù yẹgbẹ́yẹgbẹ́ ọmọ ẹlẹ́kù òfọṣọ lẹ́rí ọmọ adáṣọ bí ẹni jogún ọmọ adáṣọ tọ́lẹ̀ ò lè gbé ẹ̀ǹlẹ́ ìwọ lọmọ awúkọ́ gbẹrẹ bí ẹni dádé ọmọ alóyin látọ̀ ọmọ alóyin lápàlàpọ̀ lóìdí ọmọ anìkan tóbìnrin ń gbé gẹ̀gẹ̀ ìwọ lọmọ ọba ọlọ́gọ́rùn ẹrú ọmọ gbasẹmọ lútẹ̀sì ọmọ ẹ̀lúkú ará ìráyè ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ aṣáwọn ní póríkì ẹsẹ̀ ìwọ lọmọ akénígbó kẹrù òbára lé akélọ́dàn kẹrù òbára ọ̀nà ọmọ agbòògbò bí èlè ará ibìdó níbìdó òkè ẹ̀ǹlẹ́ o ìwọ lọmọ ẹlẹ́wù àlà ẹlẹ́wù kẹ́nẹ́kẹ́nẹ́ ẹlẹ́wù wọ̀yíwọ̀yí ọmọọba jífùlùkì ọmọọba ọ̀rẹ́gùṣẹ̀ ìwọ lọmọ onígun àbèrè ọmọ àṣàlẹ̀jẹ̀jẹ̀ bẹ́ni tí òróbìnrin rí méje mẹ́jọ àtọmọ́ bẹ́ńlẹ̀ bàbá tó bí wọn lọ́mọ ìwọ lọmọ mayelakẹ́sì ọmọ ẹ̀wù mèsì ará ìdádó ọmọọba òrí àrọ́gbọ́n ọmọ òkìrìkìrì bàtà okú oríire ọjọ́ ìbí rẹ ire lójú owó rí ará ìṣàmì àdúrà ọdọọdún ní ṣáko ń rúwé ọdọọdún lejò ń pàwọ̀dà bọ́dún bá dùn pèrègùn amáwọ̀ tuntun bọ̀ wáyé kọ́dún tó wọlé múre gbogbo wá fún ọ ara pápá báyìí là bẹ́tu ibi gìjàgìjà là bẹ́fọ̀n òjòjò níṣòwò kó má lè nọ́jà kókókó lára ọ̀tá lé ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ àìsàn ò ní ṣe tayatọmọ ara ẹ̀ máa ṣàmì lóní wàràwàrà kàmó ọmọ lọ́jọ́ bí ni mò ń ké sí aya rẹ olóríire ọmọ ìyáàfin Ọlábísí aya Awóṣípẹ̀ lónìí fẹ́ wì yí kí ọ lọ́jọ́ oríire rẹ bí gbogbo ayé ti ń kí ọ ẹ wàá gbọ́ bágbé bá ṣe tiẹ̀ tán arèlú ìdáró bálùkò bá ṣe tiẹ̀ tán ohun arèlú ìkosùn lékelèké nírèlú ìkẹfun torí àwọn àgbà bọ̀ wọ́n ní agbe lolóhùn aró alùkò lolóhùn arẹ̀ dòdò ọ̀bọ̀rọ̀ wọ́n rí ńlọlọ́kọ̀ àwíṣẹ́ èmi Ìkòyí Akéwì ló lóhun ewì tó dùn bí wọ́n bá ń béèrè wípé ta ló kọrin ewì fọlọ́jọ́ òbí ẹ wí fún wọn Ìkòyí Akéwì lèmi jẹ́ ọmọ apatapìtì ọmọ adájọ́ bí ẹni jogún ọmọ ọlọ́tí mọyín tèrè kòkúnṣà ajífèdè sọ̀rọ̀ bí àgbà àgbẹnu ọ̀rọ̀ dùn yánmuyánmu.